Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, 30 oṣù kẹta ọdún 2026. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti ṣàtẹnumọ́ rẹ̀ pé ó dá òun lójú pé orílẹ̀-èdè wa Nàìjíríà ti wà lójú ọ̀nà ọjọ́ iwájú rere nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà fún ìgbárùkùtì wọn àti ọ̀rọ̀ ìwúrí gbogbo pẹ̀lú bó ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 64 rẹ̀. Ó fún àwọn ọmọ ológun ní gbogbo owó oṣù rẹ̀ láti ìgbà tó ti gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún ìgbáyégbádùn wọn. Àwọn aṣáájú ẹ̀sìn Islam ń fi àdúrà ran ààrẹ lọ́wọ́ tí wọ́n sì tún gbàdúrà fún àlàáfíà àti ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Wọ́n ti yan Abdulrahman Mohammed àti Samuel Anyanwu gẹ́gẹ́ bí alága àti akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n fi Sàràkí àti Lamido sí ara ìgbìmọ̀ aṣiṣẹ́kiri ẹgbẹ́. Wike ṣèlérí pé àsíá ẹgbẹ́ òṣèlú PDP yóò wà lórí ìwé ìdìbò lọ́dún 2027. Ẹgbẹ́ àwọn onílé iṣẹ́ àdáni CPP ti ní àwọn ilé ìfowópamọ́ lórílẹ̀-èdè yìí gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe ń lọ. Àjọ tó ń mójútó ètò ìbáraẹnisọ̀rọ̀ àti àwọn ilé iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ gbogbo lórílẹ̀-èdè yìí ti pa á láṣẹ fún ilé iṣẹ́ MTN, Glo àtàwọn yòókù láti mú inú àwọn oníbàárà wọn dùn fún ìṣeségesège ojú òpó wọn. Ìjọba ìpínlẹ̀ Rivers ti gbé bí alámòjútó ìjọba ìlú òfararọ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Ibok Ete Ibasi ṣe bàánà bílíọ̀nù 72 náírà láàrin oṣù 6 péré. Àtíkù, Dangote, Ribadu, Uba Sani àtàwọn míì ló péjúpésẹ̀ síbi ètò ìsìnkú ìyá tó bí Nasir El-Rufai. Iléeṣẹ́ ààrẹ ti fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹgbẹ́ òṣèlú ADC lórí ọ̀rọ̀ tó sọ sí ìṣàkóso ààrẹ Tinubu lásìkò ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Rabiu Kwankwaso ti kéde rẹ̀ pé òun ti fi inú ẹgbẹ́ òṣèlú NNPP sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.